Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Etí tẹ máa fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà ojú tẹ fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò ní rán gbé sọnù bí èṣe bí mọ́. Gbogbo ọmọ Yorùbá ẹ jáde kẹ́ ẹ wá tún gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni o. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn jihadist ní o, jihadist hardmen. So wọ́n ti pa tó yìí, wọ́n ti pa lógúnlógún, wọ́n ti pa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ìròyìn gbé jáde fún wa pé 80% ni àwọn jihadist ti pa ní South East. 80%. Mélòó ló wá kù nínú èèyàn? Wọ́n ní 80% làwọn jihadist ti pa ní Enugu, ní Imo. Wọ́n ní gbogbo bẹ̀yẹn wọ́n ti yí tiẹ̀. Àwọn fún jihadist wọ́n ti ṣiṣẹ́ láabi. Ẹ̀yin náà wò. Though an investigative report has showed that jihadist Fulani hardmen are responsible and estimated 80% of killing in Nigeria Southeast. Tó túmọ̀ sí wípé wọ́n ti fẹ́ pa odidi ìlú run. Bẹ́ẹ̀ ni o, wọ́n ti fẹ́ pa odidi ìlú run. Ẹ máa gbọ́ o, stated that out of an estimated 9,000 killings in the region in 2015, wọ́n pa àwọn èèyàn 9,800. Kí ló dé láì ṣe màlúù? Láì kí ṣe màlúù. Over 8,000 deaths ni àwọn jihadist yìí attack ní Enugu tí wọ́n pa àti ní Imo tó jẹ́ pé tí wọ́n pa nìyẹn o. Ṣùgbọ́n now ní 2023 ìròyìn fi jẹ́ kó yé wa pé 300 Christian ni àwọn jihadist ti pa lọ́dún yìí. Tí ọdún ṣẹ̀ṣẹ̀ wọ 1/4, àwọn jihadist ti pa 300 Christian ní ọdún yìí. Ẹjọ́ táyé bá wá gbà wọ́n kọ́, wọ́n á pa odidi ìlú run nìyẹn. Ó ga o, ó ga, ó ga. Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ ní local government ní Ebonyi state, níbi tí àwọn 20 individual wọ́n hijack wọn, wọ́n dẹ̀ pa wọ́n for no reason. For no reason. Kí ló dé? Ọ̀dájú làwọn ènìyàn yìí o. Lẹ́nu January sí March 2025, àwọn military was responsible for at least 200 deaths under the pretext. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ tún ti gbọ́? Àwọn arábí kan ń pa àwọn èèyàn ní. Wọ́n ń pa àwọn èèyàn ní. Breakdown of death toll across 5 Southeast nílẹ̀ Igbo nìyẹn o. Ní ilẹ̀ Igbo ó fi hàn pé ní Enugu state wọ́n rẹ́kọ̀dì 1,008 èèyàn tí wọ́n ti pa between April 2016 to March 2025. 1,008 èèyàn majorly ní Ugu community. Ṣé mọ̀ pé àti mú wá sétí gbọ́ pé wọ́n ṣe gbogbo eléyìí ní Ugu community náà. Bákan náà ní Abia, ìròyìn fi jẹ́ kó yé wa pé over 2,000 èèyàn ni wọ́n pa ní June to March 2025. Ó ga o. Gbogbo ọmọ Yorùbá ṣé bàdé ṣe máa káwọ́rọ̀ rè tá ò ní sọ̀rọ̀? Ṣé bá a ṣe máa káwọ́rọ̀ rè tá ò máa wò? Ìròyìn tún fi jẹ́ kó yé wa pé ní Imo state over 2,001 èèyàn ni wọ́n ti pa láti January 2020 sí January 2025. Nílẹ̀ Igbo lásán nìyẹn o. Kí ló dé? Àìmọye èèyàn mélòó bẹ́ẹ̀ tí wọ́n ti pa nílẹ̀ Yorùbá. Àìmọye èèyàn mélòó bẹ́ẹ̀ tí wọ́n ti rán lọ sọ́run àrèmábọ̀. Ìyẹn àwọn jihadist lélẹ́yìí o.
gbogbo ọmọ Yorùbá ń sọ fún yín, ẹ jẹ́ á jí, ẹ jẹ́ á gbára wa, ẹ jẹ́ á gbára wa. Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ìròyìn tún fi ń jẹ́ kó yé mi o. Ó ní ṣé yẹn nìkan ni? Ní Ebonyi, ìròyìn fi jẹ́ kó yé wa pé wọ́n ti pa tó 100 èèyàn, wọ́n ti pa tó àwọn 1000 láti June 2015 títí di March 2025. Kí ló dé láì kí ṣẹran? Lẹ́dẹ̀ ń kún wọ́n tó yìí. Ẹ̀yin náà wá dúró àwọn èèyàn, ẹ wá dúró àwọn èèyàn táwọn ẹni ti pa. Ṣé kò tó ká dìde ni? Ṣé kò tó ká gbára wa ni? Ṣé kò tó ká gba òmìnira wa? Ṣé kò tó ká dìde fún ẹ̀tọ́ wa? À ń sọ fún yín pé ẹ jẹ́ á gbára wa káwọn ará bí yóò tó pa wá tán. Ẹ̀yin náà wo bá yẹn ṣe ń lẹ̀ Ìgbò, àbí bẹ́ẹ̀ kọ́? Ní Anambra náà kò kéré o, wọ́n ti pa èèyàn 800 lẹ́nu June 2025 sí March. Ṣé bá dẹ̀ ṣe máa káwọ́rọ̀ rí tá ò ní rí kankan ṣe, tá ò máa wò. Gbogbo ọmọ Yorùbá, Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Là ń sọ fún yín pé ẹ jẹ́ á jí, ẹ jẹ́ á jí lójú oorun káwọn ará bí yóò tó gba wá, kó tó gba ìjọba lọ́wọ́ wa tán. Ẹ̀yin náà wá dúró àwọn èèyàn tó ti pa lọ. Ẹ wá dúró àwọn èèyàn tó ti pa lọ. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa o. Ó ní gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tó kù ó lẹ̀ jí. Wọ́n ní kí lẹ́yìn Yorùbá tó kù dúró dè. Ó ní ẹ jẹ́ ká ẹ jí o. Nítorí ẹ jẹ́ á pawọ́pọ̀ ká pariwo Yorùbá nation la fẹ́. Ẹ jẹ́ á pawọ́pọ̀ against Fúlàní o, ká lè lé wọn kúrò lórí ilẹ̀ wa. Nítorí eléyìí ò wá ń sọ̀rọ̀ ẹ̀sìn mọ́, kò ń sọ̀rọ̀ ẹ̀yà ló fi ń ṣe mọ́ báyìí o. Yorùbá, Ìgbò, Haúsá, wọn ká tẹwà pàtẹ ti gbalẹ̀ Haúsá náà. Ṣé bá ò ṣe ní sọ̀rọ̀ rèé tá ò máa wò rèé? Ṣé bá ò ṣe ní sọ̀rọ̀ rèé tá ò máa wò rèé táwọn gómìnà náà ò rí ìkọ̀kọ̀ ṣe sí? Ẹ wo ẹ̀yin mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ á ṣera wa lóṣùṣù ọwọ̀ ká lè gba òmìnira wa. Ẹ wo ẹ jẹ́ á dira wa lẹ́ọ̀kan. Ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi subscribe, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o. Ni mo fi sọ wípé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu ni. Atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà wò. Gbogbo ẹni tó bá máa láò ní dé, òun máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi o. La fi ń kí yín pé ó dàbọ̀.